Mariyatul Kiptiya yìí kìí ṣerú ànábì, kìí sì ṣerú fún ìyàwó ànábì kankan nínú àwọn ìyàwó ànábì Muhammad. Ṣé rí tí ó kọ́kọ́ yé aláìmọ̀kan ẹni yìí ni wípé tá a bá ń sọ̀rọ̀ àwọn wàhálà tí máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó, àwọn ànábì Ọlọ́run ò mórí bọ́ ń bẹ̀. Tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn mushkilatul bayt, àwọn wàhálà inú ilé, òun ló bí tó fi já sí pé ànábì Nuh kò mórí bọ́ ń bẹ̀, ànábì Lut kò mórí bọ́ ń bẹ̀, kódà ànábì Ibrahim alayhi salam kò mórí bọ́ ń bẹ̀, torí pé ẹ̀dá èèyàn ni wọ́n. Àwọn ìyàwó wọn èé sì ṣànábì Ọlọ́run, ànábì Ọlọ́run sì lọ́kọ wọn. So ìyẹn fi hàn pé bá ànábì Ọlọ́run bóun bá ń hùwà bí ànábì, àwọn ìyàwó wọn náà máa hùwà bí èèyàn. Káwọn kọ́ lọ́mọ yẹn. Ibi mo wá ti lọ ni wípé bóyá ká tún jọ á padà gbọ́n tí arákùnrin yìí ń sọ. Bóyá kí n sì kọ́kọ́ play tó sọ nípa Mariyatu yẹn tó ń fi al-Bukhari, Sahihul Bukhari tó fi ń ṣe sọ́ọ̀sì fún Islam. Sahihul Bukhari èé ṣe sọ́ọ̀sì fún Islam bí tí ń wò mọ̀. Àwa la sọ Sahihul Bukhari di sọ́ọ̀sì. Ọlọ́run ò recognize Sahihul Bukhari. Ọlọ́run ò recognize Sahihu Muslim. Ọlọ́run ò recognize ìwé kan yàtọ̀ sal Qur'an fún ànábì Muhammad. Ìwé yìí náà ló ń júwe bá ànábì ṣe rí, òun náà ló ń júwe bí Islam ṣe rí, òun náà ló ń júwe bọ́lá ó ti rí. Àmọ́ ó ṣe ni láàánú wípé àwọn tí wọ́n wá gba Islam láti inú ẹ̀sìn míì, wọ́n wá sọra wọn di dominant of knowledge lé àwa tá a lẹ̀sìn lọ́wọ́. Wọ́n wá ń bá wa kọ àwọn tí ò ní kún ànábì wa lé, tí ó yẹpẹrẹ ànábì wa. Tá a sì gbà, tá a gbé lórí. Sahihul Bukhari tá ń sọ yìí, àwọn sàhábà ò mọ̀wé tí ń jẹ́ bẹ́ẹ̀, àwọn tábìín ò mọ̀wé tí ń jẹ́ bẹ́ẹ̀, àwọn tábìín náà wọ́n mọ̀wé tí ń jẹ́ bẹ́ẹ̀. Láwọn ikọ̀ mẹ́ta tẹ́ sọ pé òun gan ni wọ́n ń pè ní àwọn as-salafu salih nínú ọ̀rọ̀ Islam, tẹ́ ní manhaju wọn la máa lò. Ẹ wá wo wàhálà tá a fi Sahihul Bukhari dálẹ̀. Mo wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wa wípé tá a bá ń sọ̀rọ̀ ìwé tá a lè pè ní source of Islam, mo ti kó ti àwọn àyà yẹn lọ́wọ́ nínú Suratul Baqarah, àyà ẹlẹ́ẹ̀kejì, hudan lil muttaqin lọ́lọ́run pé guidance to those who fear Almighty Allah, fáwọn olùbẹ̀rù Ọlọ́run. So nínú Suratul Baqarah 185, Ọlọ́run tún ló ń bẹ hudan linnas. Ìwé yìí ni ìwé tí ó máa fi àwọn èèyàn mọ̀nà. Wa bayyinatin, òun sì ni ó máa ṣe àlàyé minal huda wal furqan, ni ó máa ṣàlàyé ìmọ̀nà fáwọn èèyàn, ni ó jẹ́ kán mọ̀ yàtọ̀ láàrin irọ́ àti òdodo. Tí wọ́n bá sọ, wọn aládìísì ni ó ṣàlàyé Kùránì fún wa. Ọlọ́run sọ ń bì kan, ó ní al-Kùránì yìí tibyanan likulli shay'in, òun ni ó ṣàlàyé gbogbo nǹkan. Níbì kan ó ní inna hadhal Qur'an yaqussu ala bani Israel, ìwé igan ni ó ṣàlàyé àwọn tí ò yí àwọn bani Israel, àwọn tí wọ́n fi ń pamọ́, ìwé yìí ni ó ṣàlàyé ẹ̀ fún wọn. Lénìí wọ́n wá ní Bukhari ni ó ṣàlàyé ìwé Ọlọ́run lé ànábì Muhammad lọ́wọ́. Wọ́n ní Muslim ni ó wá ṣàlàyé ìwé Ọlọ́run lẹ́ni tó Ọlọ́run fi rán lọ́wọ́. Tó bá tún wo Suratul An'am aya 88, ó ní dhalika huda, al-Qur'ani gangan hudallahi, òun ní ìmọ̀nà tó wá látọ̀dọ̀ Ọlọ́run. Yahdi bihi man yasha, tó Ọlọ́run máa ń lò láti fọ̀nà mẹ́ni òun. Bákan náà Suratul A'raf aya 52, ó ní laqad ji'nahum bi kitabin, àwọn Ọlọ́run ti fún wọn ní ìwé kan. Mi wá mọ̀ bóyá ìwé Bukhari ni ìwé ọ̀hún o. Fassalnahu ala ilmin, táwọn Ọlọ́run ti ṣèfọ́ sí wẹ́wẹ́ rẹ̀ lórí mímọ̀ àmọ̀dájú. Huda, tó sì jẹ́ ìmọ̀nà, wa rahma, tó ń jẹ́ àánú, liqawmin yu'minun,
fáwọn tí wọ́n bá jẹ́ olùgbàgbọ́. Tó bá lọ sínú Suratul Naml, ó ní hudan wa bushra lil mu'minin, ìwé yìí gangan ní ìmọ̀nà àtoríire fáwọn olùgbọ́lọ́ngbọ́. Bákan náà tó bá wá sínú Suratul Luqman, aya ẹlẹ́ẹ̀kẹrin, ó ní hudan wa rahmatun lil muhsinin, ìwé yìí ní ìmọ̀nà àti àánú gbogbo ẹni tí ó bá ṣẹ̀sìn dáadáa. Nínú Suratul Fussilati, aya 44, kúl ìrà Nábì sọ fún wọn pé huwa lilladhina amanu, ìwé yìí ń bẹ fáwọn tí wọ́n gbà mí gbọ́. Huda òun ni mọ̀nà wọn, wa shifa òun ni ìwòsàn wọn. Nínú Suratul Jathiyah, aya 11, ó ní hadha huda, eléyìí gangan ní ìmọ̀nà. Ẹ wá dákun, báwo ni ìwé Bukhari ṣe wá ń jẹ́ sọ́ọ̀sì Islam? Báwo ni ìwé Muslim ṣe ń jẹ́ sọ́ọ̀sì Islam? À ń fẹ́ kí pásítọ̀ yóò kọ́kọ́ lọ mọ̀ dájú pé Sahihul Bukhari ò rẹpírẹsẹ́ntì Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, kò sì lè rẹpírẹsẹ́ntì Ànábì. Àfáà yìí wá ní ó l'Ànábì bá ọmọ ọ̀dọ̀ ìyàwó ẹ̀sùn lára àwọn àkọkúkọ tí wọ́n kọ kalẹ̀ nìyẹn. Mariyatul Kibutiyya kìí ṣe ọmọ ọ̀dọ̀ fún ìyàwó Ànábì kankan, ìyàwó Ànábì gangan ni, tó sì ń jẹ́ last wife fún Ànábì. Mariyatu bintu Shamu'un al-Kibutiyya, ọmọ Egypt ni, Egyptian ni. Òun ni ìyàwó tá Ànábì fẹ́ gbẹ̀yìn. Ẹni tó fún Ànábì lóbìnrin náà, òun ni wọ́n ń pè ní al-Malikul Muqawqis, ọba tí wọ́n ń pè ní Muqawqis. Ní ọdún keje tá Ànábì ṣe hijira wá sí Madina, léyìí tó ń ìyẹn lọ́dún t'Abu Hurairah gan gba Islam, l'Ànábì fẹ́ arábìnrin yẹn. Ìyẹn túmọ̀ sí pé tá a bá wò ó, Ànábì ó ránṣẹ́ sí Ànábì látara pé Ànábì kọ lẹ́tà sí. Wọ́n á gbọ́ lẹ́tà tí Ànábì kọ. Tá Ànábì kọ nígbà náà. Bẹ́ẹ̀ ọmọ tá ń sọ yìí gan, jẹ́ kí n ṣàlàyé díẹ̀. Ó rí pé òun àti lọ́dún keje, Ma'atab ibn Abi Balta'a fa'arada 'alayha al-islam fa aslamat. Wọ́n wá ní yàrá ahlu sunna wal jama'a anna ar-rasul qad ittakhadha asariyya wa lam ya'qidu 'alayha. Ibi àwọn ahlu sunna Salafiyya tí ń bà nǹkan jẹ́ nù. Wọ́n láwọn ahlu sunna àwọn làwọn sọ wípé ìyàwó tá Ànábì fẹ́, àwọn ahlu sunna ni wọ́n wá sọ wípé Ànábì kọ́kọ́ mú ní ọmọ ọ̀dọ̀ ni, kò kọ́kọ́ ta kókó ẹ̀. Wọ́n ní lakinnahum ya'taqiduna annaha akhadhat hukma ummahatil mu'minina, àmọ́ wọ́n gbà pé ìyá àwọn mu'mini ni. Ẹ wo bó ṣe ń kó bá Islam. Ba'da wafati Rasulillah sallallahu alayhi wa sallam duna an tu'adda minhunna. Wọ́n ní lẹ́yìn ikú Ànábì mi ò fẹ́ lọ bẹ̀ yẹn. Àmọ́ lọ́dọ̀ àwọn Ṣíà, àwọn rí lọ́dọ̀ tí wọ́n yí pé anna amin ummahatil mu'minin, pé nínú ìyá àwọn mu'mini ni. Lẹ́yìn tá Ànábì kú, àwọn alùsúnnà gbà pé kìí ṣe nínú àwọn ummahatil mu'minin. Anjabati Mariyatul Rasul thalithu abna'ihi Ibrahim, ọmọ kẹta tó ń jọkùnrin tá Ànábì bí láyé, Máríyà yìí ló bí fún. Ọmọ náà sì kú lọ́mọdé nígbà tí òun náà wà ní ìkókó. Ìyẹn ń jẹ́ àwọn àkóbá tí wọ́n ń fi àwọn ìtàn tí ò sí nínú Islam tí wọ́n ń fi ń ṣàkóbá fún Islam. Kọ́lọ́n kó dákun kó ṣàánú fún wa, kó gbé làákàyè wa, kó tètè bá wa dá a padà sópopó, ká lè mọ tá ń ṣe, ká sì lè mọ ibi tá ń lọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa. Mariyatul Kibutiyya ni mo kàn ra sọ fún wa níwọ̀nba ṣókí nì, kọ́lọ́n kó ṣíjú àánú wa. A rí pé Máríyà yìí bí ìtẹ́ ẹ ti rínú. Máríyà yìí ṣe ọmọ ọ̀dọ̀
fún ìyàwó ànẹ́bí o. Ìyàwó ànẹ́bí gan ni Màríyátù al-Qibtiyya. Kọ́lọ̀n kó dákun kó bá wa ṣíjú àánú arákùnrin tí máa parọ́ mọ́ Islam tó dẹ̀ ń parọ́ mọ́ ànẹ́bí. Naam. Ẹ jẹ́ kí n wá sọ báwo la ànẹ́bí ṣe rí Màríyátù al-Qibtiyya ìfẹ́. Lamma arsala ar-rasulu kitaban ila al-Maqawqis hakim al-Askandariyya. Nígbà tí ànẹ́bí kọ lẹ́tà ránṣẹ́ sí ọba Maqawqis tó ń jẹ́ ẹni tó ń darí Askandariya, ìlú tí wọ́n ń pè ní Alexandra, wa naibul amu lid-dawlati al-Byzantiyya, tó sì jóhun náà lẹ́ni tó jẹ́ igbákejì fún ìjọba tí wọ́n ń pè ní Byzantiyya nílùú Masar. Arsala ma'ahu Atab bun Abi Balta'a. Ànábì rán ẹni tá a dárúkọ ní Atab bun Balta'a ìlú rán lọ. Wa kana ma'rufan bi hikmatihi wa balaghatihi wa fasahatihi. Ẹni mọ̀ kana ma'rufan bi hikmatihi. Ó jẹ́ nìkan tó mọ̀ bí ẹni yẹn ṣe gbọ́n nínú gbọ́nta tó. Ó sì mọ̀ pé ẹni tó mọ̀rọ̀ sọ ni, ó sì dá láwọn. Ìdí nìyẹn fa akhadha Atib kitaba ar-rasul ila Masar. Tó fi já sí pé Atibu yìí òun ló mú ìwé ànẹ́bì lọ Masar. Wa ba'da an dakhala ala al-Maqawqis. Lẹ́yìn tó dé ọ̀dọ̀ ọba Maqawqis alladhi rahiba bi, tí yẹn gbà láàyè. Wa akhadha yastami'u ila kalimatin Atabin. Ó wá bẹ̀rẹ̀ sí ní tẹ́tí sáwọn ọ̀rọ̀ Atibu yìí. Fa qala lahu ya hadha. Èsì tó bá yẹn fún Atibu ń jọ náà ni wípé ìrẹ́ arákùnrin yìí, inna lana dinan lan nada'ahu. Àwa lẹ́sìn tá à ń ṣe o, tá a sì ní fi ẹ̀sìn ilẹ̀, a ní fi ẹ̀sìn náà lẹ̀. Illa lima huwa khairun minhu. Àyàfẹ̀sìn tá a bá rí tó bá tún dáa ju ẹ̀sìn náà lọ. A'jaba al-Maqawqis bi maqalati Atab. Al-Maqawqis ó fọ́ fún ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu Atab. Faqala al-Atab, ó wá sọ fún Atab ń jọ́nà yìí pé inni qad nadhartu fi amri hadha an-nabi. Mo ti wòye sọ́rọ̀ ànẹ́bì tó rọ̀ ń ṣe yìí o. Fawajadtuhu, in tí mo rí nú ọ̀rọ̀ rẹ̀ ni wípé la ya'muru bi zuhudin fi. In tí mo rí ń bẹ̀ ni pé la ya'muru bi zuhudin fi wa la yanhi ham marghubin fi wa lam ajidu bis-sahirin dallin wa la al-ka'in al-kadhib. Wa wajadtu ma'ahu ayatan nubuwwah sallallahu alayhi wa sallam bi ikhraj al-khabu'i wal akhbar wa bin najwa wa za'anzur. Ẹni wá ń fún lésì jọ́nà pé mo ti wo ọ̀rọ̀ ànẹ́bì yìí, mo wòye sí. Mo sì rí pé ẹni yìí la ya'muru bi zuhudin fihi. Gbogbo ọ̀rọ̀ tí ń sọ yìí kò sọ̀rọ̀ téèyàn lè kó dànù ńbẹ̀. Kò sì sọ ọ̀rọ̀ kan tá a lè sọ wípé èèyàn lè kó dànù. Wa lam ajidu bis-sa'irin dallin. Mi ò rí eléyìí lẹ́nu tá a lè pè lópìdán olóògùn tá a fẹ́ sọ pé ó wá ṣe àwọn èèyàn lọ́nà. Wa la al-ka'in al-kadhibi. A sì lè pé ní dáfádáfá òpùrọ́. Ẹwùjọ́ tí wọ́n ti ń pa àwọn adáfá lópùrọ́ bọ̀ látàrí ànẹ́bì ká ànẹ́bì ó tó dáyé. Ó ní wa wajadtu ma'ahu ayatan nubuwwah. Mo rí àmì pé ànẹ́bì Ọlọ́run. Bi ikhrajil khabu'i wal akhbar bin najwa wa sa'ansur. Àfáà yẹn sọ̀rọ̀ lọ́bẹ̀. Maqawqis gba lẹ́tà ànẹ́bì. Nígbà tó gbà á, kí ní ń bẹ́ẹ̀ torí pé ànẹ́bì tún stamp ẹ̀. Ànẹ́bì stamp ẹ̀, kí l'ànẹ́bì kọ síbẹ̀? In tó kọ síbẹ̀ ni pé bismillahir rahmanir rahim. Òun náà kọ lẹ́tà padà sí ànẹ́bì pé ila Muhammad ibn Abdullah min al-Maqawqis. Látọ̀dọ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba aláàánú jùlọ. Ila Muhammad ibn Abdullah. Sí Muhammad ọmọ Abdullah min al-Maqawqis. Látọ̀dọ̀ Maqawqis. Azimul Qibti. Ẹni tó jẹ́ èèyàn ńlá láàrin àwọn ará Egypt. Salamu alayk. Láàfí Ọlọ́run kó máa bá wa Muhammad, amma ba'du, lẹ́yìn rẹ̀. Faqad qara'tu kitabaka. Mo ti ka ìwé rẹ̀. Wa fahimtu ma dhakarta fihi. In tó sọ ń bẹ̀ ó yé mi. Wa ma tad'u ilayhi. In tó ń pèpè sí ń bẹ̀ ó yé mi. Wa qad alimtu anna nabiyyan baqiya. Ó dá mi lójú pé lóòótọ́ ànábì Ọlọ́run ṣì kò tí ì tán.
wa kuntu azunnu annahu sayakhruju bishami èyí tèmi ń wò ní wípé ṣáàmù lànàbí náà ó ti jáde wa qadi akramtu rasulaka òjíṣẹ́ tó rán sí mi mo ti ṣàpọ́nlé rẹ̀ wa ba'astu ilayka bi jariyatayn lahuma mo sì ti fún àwọn ọmọ obìnrin méjì fún ọ makanin láwọn ọmọdé pé àwọn jẹ́ pé lahuma makanun fil kibuti azimin ọmọ èèyàn ńlá ni wọ́n láàrin Masar ọmọ ìjòyè ni wọ́n lànẹ́bì náà fi tọrọ fánẹ́bì lòun ń pè lẹ́rú ìyàwó ànẹ́bì pẹ̀lá ìmọ̀kan rẹ̀ látara àkọkúkọ tí wọ́n kọ sínú àwọn tírà ó ní wàbí kiswatin àti pẹ̀lú aṣọ wàhádìítù ilayka baghlatan mo sì tún fi ẹṣin kan ránṣẹ́ sí ọ litarkabaha kó o máa gùn wassalamu alayk àláfíà ọlọ́run kó máa bá wà ànẹ́bì wa kanatil hadiyatu jariyatayn lára tó fún ànẹ́bì ni pé ó fún ànẹ́bì lọ́mọ obìnrin méjì Mariyatu bintu Sham'un al-Qibtiyya ìyẹn ni Mariyatu ni al-Qibtiyya yẹn wa ukhtuha àti ẹ̀búrò rẹ̀ tàbí kápẹ́lẹ́gbọ̀n rẹ̀ Sirina bintu Sham'un ọmọ èèyàn ńlá ni wọ́n ọmọ níbi níran wa alfu mithqali dhahaban mo tún wá fi góòlù 1000 mo kó sí wa 20 thawban mo fi aṣọ 20 mo fi síbẹ̀ wà bagulata daldal ẹṣin tí wọ́n ń pè ní daldal mo fi síbẹ̀ wà shaykhun kabirun yusamma ma'bur àgbàlagbà kan wọ́n ń pè ní ma'bur mo fi yẹn náà mo fi kún wà fil Medina akhtar rasul Mariyata li nafsi nígbà tí wọ́n dé Medina tí wọ́n mú àwọn ọmọ yẹn dé Medina lànàbí ṣẹ̀ṣà Mariyatul Qibtiyya láti fẹ́ wa wahaba ukhta Sirina li sha'irihi Hassan ibn Thabit al-Ansar ló wá yànda Sirina yẹn fún Hassan tó jẹ́ kọrinkọrin tó bá ń forin dáàbò bo ànábì Muhammad nígbà táwọn èèyàn bá forin bú ànábì tá ànábì ò sì lè dá orin padà Mariyatu kìí ṣe ẹrú ọ̀rọ̀ aláìmọ̀kẹ́ni kéèyàn pè lẹ́rú ìyàwó ànẹ́bì ni tánẹ́bì fẹ́ tó sì bímọ fánẹ́bì òun ló bí Ibrahim tó kú ní kókó lásìkò tí ń mú lọ́wọ́ tó bá ànẹ́bì nínú jẹ́ débi pé ànẹ́bì ń sun ẹkún táwọn èèyàn ń bèèrè pé Abdurrahman ibn Auf ní ń bèèrè ń jọ́nà yìí pé àtẹ́bùkí ya Rasulallah ìrẹ́ ànẹ́bì ó ń sunkún ni faradda alayhi ar-rasul tá ànẹ́bì dá ọ̀rọ̀ náà padà sí lẹ́nu pé wal qalbu yahsun wala naqulu illa ma yuridi rabbana lóòótọ́ ọkàn wa gbọgbẹ́ àmọ́ àwí nǹkan kan tó yàtọ̀ sí ti yọ ọlọ́run ọba wa nú wa inna la firakika ya Ibrahim lamasunun ìrẹ́ Ibrahim fífi wálẹ̀ tó yà wálẹ̀ yìí ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún wa. Naam. Mariyatul Qibtiyya yìí ó jẹ́ nìkan tó ní ààyè tó tóbi lọ́dọ̀ ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Ẹ̀rí wípé ó ń jẹ́ kó yé wọn bẹ̀ wípé innakum satafta'una Misra wa hiya ardun yusamma fiha al-qiratu fa idha fatatumuha fa ahsinu ila ahliha. Ẹ̀kọ́ kan rí lára ànábì pé béèyàn bá délùú téèyàn ti fẹ́ ọmọ èèyàn máa ń ṣe dáadáa sílùú àwọn àna rẹ̀ ó ní fa inna lahum dhimmatun wa rahma aw dhimmatun wa sira ẹgbọ́n tá ànábì sọ ó lẹ́yìn nínú Sahihu Muslim yẹn nínú àdíìsù náà wọ́n lá ànábì sọ pé innakum satafta'una Misra ẹ̀ ń padà bọ̀ wá wọ ìlú Masaro tẹ́yìn mùsùlùmí bọ̀ wá pàṣẹ ẹbẹ̀ wa hiya ardun fiha al-qiratu ìlú kan ní o tó já sí pé oore ń bẹ ń bẹ o fa idha fatatumuha qiratun òkè na ń pè ní kíra o oore ń bẹ ń bẹ fa idha fatatumuha tẹ́ ẹ bá ti lè láǹfààní àti wọ Masar fa ahsinu ila ahliha ẹ ṣe dáadáa sáwọn ará bẹ̀ o fa inna lahum dhimmatun wa rahma
torí pé wọ́n ní ìwọ̀ ìsomọ́wa àti ìbí. Wọ́n ní ìwọ̀ ìbí lára wa o. Aw dhimmatun wasira, tàbí ká sọ pé wọ́n ní ìwọ̀ ìjẹ́ àná. Nínú rìwáyà kan, ó ní istawsu bi ahli Misra khaira. Ẹ ṣe dáadáa pẹ̀lú àwọn ará Misr, fa inna lahum nasaban wasira. Torí pé àwọn tá à ń sọ yìí, ìbí yín ni wọ́n sì jẹ́ bàtàn yín. Wan nasabu min jihati Hajar ummi Ismail wasiru min jihati Mariyatil Qibtiyya. Ibi tán ti bá yín tán ọ̀dọ̀ Ismail ni. Ibi tán ti jánà yín ọ̀dọ̀ Mariyatul Qibtiyya ni. Ìyẹn wá fi hàn yí pé ẹni tá ń sọ yìí, àwọn èèyàn gbà pé torí ti ẹni Suratu Tahrimi fi sọ̀kalẹ̀. Àwọn kan fẹ́ clear fún pásítọ̀ ní pé Mariyatul Qibtiyya kì í ṣe ẹrú Afusọ tó ń pè ní Afusọ bintu Umar, ìyàwó Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Bí yìí kọ́kọ́ jẹ́ kó máa jẹ́ àlàyé alákọ̀ọ́kọ́. Pásítọ̀ yìí tún wá pa àwọn ọ̀rọ̀ míì, bóyá nínú àwọn ọ̀rọ̀ tó ń rí nínú àwọn tírà. Màá fẹ́ ká tún jọ gbọ́ ọ̀rọ̀ tí pásítọ̀ yìí ń sọ. Kọ́lọ́n kó ṣíjú àánú wá, kó má gba làákàyè lọ́wọ́ wa látorí pé a fẹ́ ṣọ̀tá àwọn ẹni Ọlọ́run. Ẹ jẹ́ á tún gbọ́. Gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ wà lórí kẹ́ni. Bàbá. Mùsùlùmí gidi wo ló lọ ń bá rú àwọn ilé ìwà níkànnì? Àlùfáà Moses Ọládé púpọ̀ yóò dára fún yẹn kúṣẹ́ o. Ẹ jẹ́ á tún gbọ́. Èyí tí ọ̀rọ̀ àfíìs tó ń bú èèyàn tó ń ṣépè tó ń rí gbogbo ẹ̀ o. Ẹ̀rí nìyí o, mo fẹ́ kọ́ lọ kà á. Kì í ṣe ẹ̀rí rárá. Ẹ̀rí tó sọ wípé Ànábì Muhammadu ní ìbálòpọ̀. Kì í ṣe ẹ̀rí rárá. Tó jọ bẹ́ẹ̀. Ṣẹ̀rí pé wọ́n náà pè Mariyatul Qibtiyya bintu Shamu. Muhammadu ṣe bínú sí àwọn ìyàwó rẹ̀ tó fi lọ sí ọpárò tó fi kọ àwọn ìyàwó rẹ̀ lẹ̀ fún odidi oṣù kan gbáko. Ẹni tí Ànábì Muhammadu sì kọ́kọ́ ní ìbálòpọ̀ pẹ̀lú tó kọ́kọ́ wọlé tọ̀ lẹ́yìn oṣù kan, òun ni Aisha. Aisha ìyàwó ẹ̀ ni tó bá ní ìbálòpọ̀ pẹ̀lú ẹ̀. Àfà, Aisha ìyàwó Ànábì ni. Kí ni bàbára nu pé tó kọ́kọ́ ní ìbálòpọ̀ pẹ̀lú ẹ̀? Ṣé kìí ṣe bíyàwó ẹ̀ ni? Náà ẹ máa tẹ̀síwájú pẹ̀lú àìmọ̀kan yín. Tó di ìtà táwọn ò bá rí a ò ní wí. Tẹ́yìn ò bá rí ẹ̀yin ò ní wí. Òpùrọ́ ni yín. Òpùrọ́ ni ọ́, aláìmọ̀kan sì ni ọ́. In tó ń rí ìríkúrí ni. Ṣẹ̀ìtọ́nù ló ń fi nǹkan hàn. Ẹ máa gbọ́ lọ. So kàn wá kẹ́ èpè bọ́lẹ̀ kò ní dá fún yín, ayé yín ò ní kíní kan. No. Tó bá já sí pé yẹn ṣépè lóòótọ́, ìwà aláìmọ̀kan lẹni tẹ́ ẹjọ́ sọ̀rọ̀ yẹn hù, kò yẹ kó ṣépè, ó yẹ kó mọ́rọ̀ mímọ̀ wá ni. Òun torí pé n tó kó bóun ni pé òun wò pé o fẹnu ń ba Ànábì jẹ́ lórí irọ́, kò sì ní mímọ̀ tó fi lè dá ọ̀rọ̀ padà fún ọ. Òun wá bínú, kò yẹ kó bínú. Ìwà ṣépè fún wọn ni kò yẹ kó ṣépè. Tó rọ́rọ̀ àìmọ̀kan ni ń wí. Torí pé ọ̀rọ̀ àìmọ̀kan ni wọ́n náà ń sọ lẹ́nu. Ó yá, ẹjá jọ mọ́ gbọ́. Gbogbo ìdáhùn kan yìí inú Islamic source ni. Kìí ṣe Islamic source. Mú ẹ̀rí kan wá nínú Al-Qur'an tó sọ fún wa pé Sahihul Bukhari Islamic source ni. Àwọn sọ̀hábà ò mọ̀ wéye, àwọn tábìín náà ò mọ̀, Ànábì ò recognize ẹ̀. Tí wọ́n fúnra ẹ bá mọ̀ tán dáadáa, ó mọ̀ pé lójú ayé Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam làwọn náà kọ sínú ìwé tiwọn wípé la taktubu anni siwal Qur'an, ẹ má kọ nǹkan kan lẹ̀ ní tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu mi yàtọ̀ sálù Qur'an. Wa man kataba anni siwal Qur'an falyam'a, bí yẹn bá kọ nǹkan mi tó yàtọ̀ sí Qur'an kó bá ń lọ parẹ́, torí pé Qur'an lọ́lọ́run fi rán. So ó yá ẹ tẹ̀síwájú. Pé tó ń sọ yìí nísìn mo ọ̀dà máa ń kọ́ ẹ̀rí jáde fún yín farabalẹ̀ mọ́ tí ẹ̀yin bá jẹ́ olóòótọ́ ẹ lọ kà á. Ẹ̀rí kọ́ lẹ̀ ń kó jáde, àìmọ̀kan lẹ̀ ń kó jáde. Ẹ̀rí kọ́ eléyìí èé ṣẹ̀rí kí la fẹ́ lọ máa kà nínú àwọn ọ̀rọ̀ àìmọ̀kan. Ọ̀rọ̀ Al-Qur'ani lẹ̀ rí. Ó yá ẹ máa lọ. Ṣé lóòótọ́ ni Ànábì ní ìbálòpọ̀ pẹ̀lú ẹni yìí àbí ó ní ìbálòpọ̀ pẹ̀lú ẹ̀, àti pé kí ló ṣẹlẹ̀ tí Ànábì Muhammadu gba ìran ní Surah 66. Ànábì ò gba ẹran bì kankan, ó ní Surah 66 nínú ibo l'Ànábì ti gba ẹran.
àfáà yìí ṣe arákùnrin yìí ṣe ya ọ̀tá Ọlọ́run báyìí. àti promise tó tún promise Aisha. ẹ jẹ́ kí n tún sún sẹ́yìn. Ànábì gba ẹran. Go and study it, sir. Ànábì ò gba ẹran. a ò ní wí. So ó kàn wá kẹ́ ẹ pé bọ́lẹ̀ kò lè dá fún yín ayé ìgbọ̀nwé ní àbí oníbàálòpọ̀ pẹ̀lú ẹ̀ àti pé kí ló ṣẹlẹ̀. ó da àfáà Ànábì ò ní bálò ọ̀rọ̀ ìbálòpọ̀ kọ́ ló ṣẹlẹ̀ níbẹ̀. Mariyatul Kiptiya ìyàwó àná Muhammad ni tánàbí fẹ́ ní ṣùlọ́kà, òun ni ìyàwó tánàbí fẹ́ kẹ́yìn, ó sì bímọ fánàbí. Gbogbo ń tó ń kà yẹn ọ̀rọ̀ àìmọ̀kẹ́ ní. Okay, ó sọ pé ìran. Okay, he said ìran. Ànábì gba ìran. Èmi ò wá mọ̀ bí tánàbí ti gba ìran. A padà wo nínú ó ní Ànábì gba ìran nínú Suratu Tahrim. Naam. Okay, n tó ń sọ ni pé wọ́n fi ọ̀rọ̀ ránṣẹ́ sànábì. Naam. Wá jẹ́ ń sáré ṣàlàyé n tó ṣẹlẹ̀ ń bí yìí fún àfáà yìí. Tá bá ka súrà yìí, ẹ rí pé tọ́lọ́run bá ń sọ̀rọ̀ nínú Al-Qur'an, Ọlọ́run máa ń sọ kí nìdí tó fi sọ̀rọ̀. Ẹ rí pé nígbà kan Mudirul Markaz, Adamallahu ayatahu, Ọlọ́run jẹ́ àrí bàbá náà pẹ́. Bàbá yẹn sọ̀rọ̀ kan táwọn àfáà kì í mọ́ gbọ́ bàbá náà yé. Wọ́n ní gbogbo àwọn asbábù nusul pé Kùránì sọ̀kalẹ̀ nítorí ìdí báyìí, ó sọ̀kalẹ̀ nítorí ìdí báyìí. Èyí tó pọ̀ jù fálásì ni, àgbélẹ̀rọ ni. Irú ẹ̀ náà ni pé iná àti iná ọmọ Ànábì kú lọ́jọ́ ọdún. Ẹ mọ̀ pé àgbélẹ̀rọ ni. Ó rí pé oníkálukú wọn máa sọ pé wàkílà, àwọn kan sọ pé wàkílà, àwọn kan sọ pé ó wà máa rí oríṣiríṣi nǹkan mẹ́jọ. Now, màá fẹ́ kó yé wa lénìí kí nìdí, àmọ́ kí n tó lọ ọbẹ̀ jẹ́ àkọ́kọ́ jọ káyà yìí. Ọlọ́run ní yá àyúwà nàbíyù, ìrẹ́ ànẹ́bì, lima tu'arrim ma ahalla Allahu lak. Kí ló dé tó fẹ́ sọ dé èèwọ̀ fúnra rẹ̀, in tọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún ọ. Tabtagi mardota azwajik, fa àwọn ìyàwó ẹ mọ́ra. Fa wọn mọ́ra. Kó wáyọnú wọn. Wallahu Ghafurur Rahim. Torí pé Ọlọ́run lọ́ba tí ó foríjì wọn, tí ó ṣàánú wọn. Ẹ máa gbọ́ àyà yẹn o. Kí l'Ànábì ṣe léèwọ̀ fún rẹ̀? Tó bá bẹ̀rẹ̀ sí ní ka àwọn ìwé, àwọn kan ní nítorí pé Ànábì láoyí. Làwọn bá lọ pláàni yìí pé àwọn ó sọ yìí pé oyin kọ́ l'Ànábì lá, kíní kan rùn lẹ́nu ẹ̀ tó jẹ́ nǹkan èèwọ̀. L'Ànábì bá sọ di pé òun ò ní ṣe kíní, òun ò ní máa lá oyin mọ́. Àwọn kan nínú wọn ìrí tó mú dání wípé Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wípé Hafsa ká. Ẹwọ́ èjì Ànábì ó kọdún mẹ́ta ká Ànábì kúrò láyé o. Ni wọ́n ẹ̀ṣẹ̀ ń sọ àwọn rọ́dọ̀rọ́dọ̀ ìmọ̀ Ànábì o. Ẹni ó fẹ́ ìyàwó ẹyọ kan fún 25 years tàbí jù bẹ́ẹ̀ lọ tí ò ronú obìnrin mi, tóbìnrin yẹn jáde láyé lọ́dún mẹ́ta tí ò ronú obìnrin mi, láwọn ẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní ronú, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ obìnrin wọ́n á móríṣiríṣi wá. Ọlọ́run ní qad faradallahu lakum tahillata aymanikum. Ọlọ́run ti sọ́dọ̀ ọ̀ranyàn fún yín tahillata aymanikum. Tẹ́ bá búra pé ní ṣe kíní kan ẹlẹ́tù. Wallahu mawlakum. Torí pé Ọlọ́run náà láláṣẹ yín. Wa huwa al-alimul hakim. Òun ló ní mímọ̀ tó sì jọ́jọ̀gbọ́n. Ọlọ́run wá fẹ́ sọ kí ló ṣẹlẹ̀. Kì í ṣe pá Ànábì bá obìnrin kan sùn tàbó bọ́mọ̀, torí pé àkíkà Al-Qur'an ló ń kọ́ bá wa o. Ọlọ́run wá fẹ́ sọ kí ló ṣẹlẹ̀. In tó ṣẹlẹ̀ tó dùn Ànábì rẹ̀. Ó ní wa idh asarra an-nabiyyu ila ba'di azwajihi hadithan. Ànábì fi ọ̀rọ̀ àṣírí kan pamọ́. Ọ̀rọ̀ kì í ṣe ìṣẹ̀lẹ̀.
kẹ́yìn lè mọ̀ pé táfà yìí ń sọ pé àwọn ń kó ẹ̀rí wá, ẹ̀rí kọ́ Kùránù lẹ̀rí, àìmọ̀kan nìyẹn. ó ní idh asarra an-nabiyyu ila ba'di azwajihi hadithan, ànábì tọ́jú ọ̀rọ̀ àṣírí kan ó sọ fún kan nínú àwọn ìyàwó ẹ̀. falamma nabba'at bihi, àmẹ́nitá ànábì tú àṣírí tó sọ̀rọ̀ yìí fún, òun náà tún lọ sọ̀rọ̀ yẹn fẹ́lòmíì, tó sì já sí pé àṣírí kìí ṣe ń téèyàn máa tú. ìyẹn lọ́lọ́run ṣe ń fi àwọn ìyàwó ànábì méjèèjì ló ṣe lọ fi wọ́n wé àwọn ìyàwó Núhà àtàwọn ìyàwó Lútù nsàlẹ̀, pé wọ́n jẹ́ good examples. ṣe mọ̀ pé níbi àwọn àfáà sọ fún wa pé Hafsa àti Aisha ni táwọn méjèèjì jẹ́ ọmọ sọ̀hábà náà Muhammad, tá a sì mọ̀ pé Abubakar òun ló padà gbapò lẹ́yìn ànábì, tí Umaru náà gbapò lẹ́yìn ẹ̀. kí wá ló ṣẹlẹ̀? asarra an-nabiyyu ila ba'di azwajihi haditha, ànábì sọ̀rọ̀ ọ̀rọ̀ àṣírí kan fún kan nínú àwọn ìyàwó ẹ̀. ṣe ọ̀rọ̀ ọpọ́ òun bá yàn sùn ló sọ fún ni? pásítọ̀ onímọ̀ àgbáyé tó fẹ́ kẹ́rì jáde, ṣe ọ̀rọ̀ ẹ dákun, à ń ráwọn kan tó ń fúlágì ètò yìí torí mo ń rí orí pípọ́n. èmi ò mọ àdánwò táwa mùsùlùmí ní nítorí Ọlọ́run. ṣé mo sì mọ̀ pé kò ní jẹ́ kèfèrí lẹni tí ó mọ fúlágì yẹn o, àmọ́ nítorí pé ọ̀rọ̀ yẹn ò fẹ́ fọ Bukhari àti Muslim. inna lillahi wa inna ilayhi raji'un. tó bá yẹ pé n ta ń lò, torí pé mi ò ní pláàni fún program, wọ́n kàn sẹ́ndì ẹ̀ nípa ìpé kí n sáré treat ẹyọ kan mẹ́. tó bá yẹ pé n ta ń lò ní kò ṣe é flash. àmọ́ wọ́n tó ń tẹ ẹyẹ náà continue, ó bọ̀ lọ́wọ́n bá rẹ̀ ń bẹ̀ lórí pa ń sọ̀rọ̀ Islam. mùsùlùmí kan tún wá bọ́ sí kọ̀rọ̀, yóò tún máa tẹ red, yóò máa tẹ orí pípọ́n pé òun flag ẹ̀. alhamdulillah, bó bá flag ẹ̀ náà àtúnṣe mi bí yíò ṣe jẹ́nu. ànábì ìdí tọ́lọ́run fi sọ̀rọ̀ yẹn rẹ̀, ìṣẹ̀lẹ̀ yẹn rẹ̀ o. ànábì sọ̀rọ̀ kan ó sọ fún Hafsa, ó sì ń jọrọ̀ àṣírí. ṣe rí kí ọ̀rọ̀ àṣírí yìí nabba'at bihi lòun lọ sọ́ńtà tí ò yẹ kó sọ. wa adharahu Allahu alayhi, tó sì já sí wípé Ọlọ́run bá tú àṣírí ọ̀rọ̀ yẹn lọ́rọ̀ tó sì já sí pé ńgbà tá ànábì gan fẹ́ sọ, arrafa ba'dahu wa a'rada an ba'din, ó sọ nínú ọ̀rọ̀ yẹn, nínú ẹ̀ kò sọ ọ́. mi rò pé gbọ́, kìí ṣe gbogbo àṣírí gan l'Ànábì sọ fún. àwọn kan ń bẹ ó sọ, àwọn kan kò sọ. falamma nabba'aha bihi, àmọ́ ńgbà tí Ànábì wá sọ ọ̀rọ̀ fóun, ọ̀rọ̀ tí mo sọ fún ọ, ó ti lọ sọ fáwọn èèyàn. in tí mo tọ́jú sí ẹ lọ́wọ́ nínú ọ̀rọ̀ àṣírí, ó ti lọ sọ fún yàn. qalat ní wá ń sọ pé man anbahaka hadha, ta ló sọ fún wa Ànábì pé mo sọ? ẹ dákun, fúlágì yẹn ń pọ̀, àmọ́ wọn ti ń fúlágì yẹn náà, Ọlọ́run ọba ò bá wa fúlágì ayé wọn. àwọn tí ń fúlágì, Ọlọ́run bá wa fúlágì ìṣẹ̀mí wọn. àwọn tí ń fúlágì, bá wa fúlágì ìgbọ́rọ̀ wọn. àwọn tí ń fúlágì, bá wa fúlágì mímí wọn. ẹ máa fúlágì lọ. bó ti ń fúlágì yẹn, Ọlọ́run bá wa fúlágì, yóò bá wa fúlágì ayé ẹ, yóò bá wa fúlágì mímí ẹ, yóò bá wa fúlágì ìṣẹ̀mí ẹ, torí pé àṣẹ ẹlẹ́ṣẹ̀ kan kọjá pé o fẹ́ daṣẹ́ Ọlọ́run rú. afẹ́ràn fúlágì, ẹ má stop ẹ, ẹ̀yin tẹ́ ń fúlágì. inú ibi tí mo wà, ibi tá a ti ń bẹ lọ́hùn yẹ̀wò mi yà ni, tá a ti ń ka Al-Qur'an. bó ti ń tẹ fúlágì yẹn náà, lọ́lọ́wọ́ bá mi fúlágì ìgbọ́rọ̀ ẹ, yóò fúlágì ríran ẹ, yóò máa bẹ fúlágì gbogbo ẹ, yóò máa bẹ fúlágì ẹ. mi ò ní sọjú bá ní lọ. qalat man anbahaka hadha, ní wá ń sọ pé ta lẹ́ni tó fi mọ̀ wá Ànábì. qala nabba'ani al-alimul khabir, Ọlọ́run ọba mi
tó lè fún yẹn níran ló fi hàn mí. Wọ́n lọ́rọ̀ yìí kọ̀ǹtéènì Aisha àti Hafsa ọmọ Umar. Ẹ wá wò, ẹ wá gbọ́n tálùkùránì wá sọ fún wọn. Ó ní inta tuba ila Allahi, tẹ́ ẹ bá lè ronú pìwàdà sọ́dọ̀ Ọlọ́run. Wọ́n wá mú ọ̀rọ̀ yẹn, àwọn fẹ́ lò ó láti fi dánú ilé ànẹ́bì rú, láti fi skátà ilé ànẹ́bì. Ìyíhun ló bí ọ̀rọ̀ tọ́lọ́run ló ń sọ nísàlẹ̀ nínú súrà kan yìí náà, ayé ẹlẹ́kẹwàá, pé daraba Allahu mathalan lilladhina kafaru. Ọlọ́run fi àwọn méjèèjì ó fi ṣe sí wọn wé kèfèrí. Ó pẹ̀lú ìdí táwọn Aisha àwọn tí wọ́n jẹ́ Ṣíà tí wọ́n kì í fẹ́ sọ̀rọ̀ Aisha lọ́nà tó dáa. Nítorí pé Ọlọ́run fàpèjúwe òun ọmọ Umar àti ọmọ Abubakar ó fi wé kèfèrí. Kùránì ló kúkú ń sọ, ọ̀rọ̀ tí ń bọ̀ lókè ló parí sísàlẹ̀. Pé torí àwọn méjèèjì lọ́lọ́run fi ní daraba Allahu mathalan nínú ayé ẹlẹ́ẹ̀kẹwàá. Ọlọ́run wá mú àpèjúwe kan wá lilladhina kafaru fáwọn tí wọ́n ń ṣàìmoore lábẹ́ ànẹ́bì, tí wọ́n fẹ́ máa jàmbá ànẹ́bì, tí wọ́n fẹ́ máa dánú ilé ànẹ́bì rú. Imurata Nuhin, ó wá fìyàwó Nuh àṣàpèjúwe tóun náà ṣerú ẹ̀rí. Wa murata Lutin, ó fìyàwó Lútù ṣàpèjúwe tóun náà ti ṣerú ẹ̀rí. Ọlọ́run wá ní kanata ta'ata abidayni min ibadina salihin. Àwọn méjèèjì abẹ́ ànẹ́bì wa méjì tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ làwọn méjèèjì wà. Fakhanatahuma, àwọn méjèèjì jàmbá ànẹ́bì yẹn. Ìyẹn fi hàn yí pé Aisha àti Hafsa wọ́n jàmbá ànẹ́bì. Tá a bá gbọ́ Kùránì yé, ìtọ́lọ́run fẹ́ ló ń bẹ̀ nìyẹn. Àti Aisha ọmọ Abubakar àti tẹ́lẹ̀mbá wọn ni wọ́n lè ní ìrònú Ṣíà ni. Mi ò sì ká tíra Ṣíà, billahi alladhi la ilaha ghayruhu. Mi ò ká tíra Ṣíà. Kódà mi ò kí ń fẹ́ wọ péjì wọn. Mi ò ní sílsílà pẹ̀lú wọn. Bọ́ fúnra ẹ náà gbé Kùránì yẹn. Tọ́lọ́run fi ní wa in tatuba ila Allahi, tẹ́ ẹ bá lè ronú pìwàdà. Ṣèbí wọ́n dáràn kẹ́ni. Àwọn méjì ni wọ́n ń pláànì, torí pé àwọn bàbá wọn jẹ́ èèyàn ńlá. Nítorí pé ànábì fẹ́ yàwó, kì í ṣe pé ó ń bọ́mọ ọ̀dọ́ sùn. Àìmọ̀kan ni pásítọ̀ yìí ní à ń kẹ́rì jáde fún yín, ẹ lọ kà á nínú ṣọ́ọ̀ṣì yín. Bukhari is never been our source. Sahih Muslim never been our source. Al-Quran is our source. It is source of our knowledge and our deen and our iman. So àwọn kan tí wọ́n rí gbogbo ẹ̀ náà sì kọ́ ló lálàáfíà. Àwọn àfáà náà bá wọn fẹ́, náà bá wọn pọ́n. Ọlọ́run ń fi Hafsa àti Aisha wé ìyàwó Nuh àti ìyàwó Lútù, àwọn méjèèjì ló fi ń wé mẹ́. Ó ní khanatahuma, wọ́n jàmbá ọkọ wọn. Bó ti wá jàmbá ọkọ wọn nínú lam yughniya anhuma minallahi shay'an. Kò rọ̀ wọ́n lọ́rọ̀ ìjánẹ́bí Ọlọ́run tọkọ wọn jẹ́ nì. Ọlọ́run ò torí ẹ̀ má fìyà jẹ wọ́n, kò má fìyà jẹ wọ́n. Ọlọ́run kàn dájọ́ wọn pé qila idkhula an-nara, ẹ wọná ma'a ad-dakhilin, pẹ̀lú ọmọ náà ni tó bá di lọ́run. Ìyẹn ló bí kọ́lọ́run tó wá máa fi ìyàwó Firaun tó jó lórí ibú ayé, kọ́lọ́run máa fi ṣàpèjúwe fún Aisha àti Hafsa àtẹn tí ó bá wùwà rú ẹ̀ tí ó mọ dọ́kọ rẹ̀ láàmú. Pé wa daraba mathalan, ó mọ̀ tún má pèjúwe kan wà lilladhina amanu, fáwọn tí wọ́n bá nígbàgbọ́ nú Ọlọ́run. Imra'ata Fir'aun, ìyàwó Fáráò. Idh qalat rabbi ibni li 'indaka baytan fil jannati, nígbà tó ń tọrọ pé Ọlọ́run bá mi mọ́lé kan fún mi nínú aljanna. Wa najjini min Fir'auna wa 'amali, làmí kúò ń bí aburú Fir'auna, làmí kúò ń bí aburú ẹ̀, làmí lọ́wọ́ ẹ̀. Wa najjini minal qawmi adh-dhalimin, làmí kúò lọ́wọ́ àwọn alábòsí. Ó tún wá mọ́bìnrin mi kọ́ lè mọ̀ pé obìnrin méjì. Obìnrin méjì ló fi ṣàpèjúwe burúkú fún wọn. Ó tún wá fẹ́ lo obìnrin méjì fi tún wọn ṣe. Ó wá ní wa Maryam ibnata Imran,
àtàpèjúwe Mariama ibnata Imran ọmọ Imran allati ahsanat farjaha ṣé ẹ̀gbọ́tàn ti ẹni tó ṣọ́ abẹ́ tí ò fi ṣe bàjẹ́ fanafakhna fihi min ruhina táwọn Ọlọ́run sì pàṣẹ sínú ààrẹ tó sì bímọ wa saddaqat bi kalimati rabbiha ó nígbàgbọ́ sáwọn ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ wa kutubihi ó nígbàgbọ́ sáwọn àkọọ́lẹ̀ Ọlọ́run ó gba kádàrá wa kanat minal qanitina òun náà sì jẹ́ ní àwọn tí wọ́n tẹ̀ láṣẹ Ọlọ́run. Ó lo obìnrin méjì láti fi bá ṣàwí pé torí pé wọ́n jẹ́ ìyàwó ànábì Ọlọ́run ká má dáná yá wọn dáná yẹ́yìn náà tẹ́ ẹ bá ń kó nira bá nẹ́bí. Ìntàfà yìí sọ tí òye yìí ṣàlàyé. Ó tún wá mú àwọn obìnrin méjì ní ìwá tí wọ́n jóbìnrin rí ó fi júwe fún wọn. Ìyẹn fi hàn pé àwọn obìnrin méjì yìí wọ́n lọ́lá ju Aisha lọ. Irọ́ làdíìsì tó sọ wípé obìnrin tó lọ́lá jù ká sọ pé Aisha àbí kíní kan bóyá nínú àwọn ìjọ ti wá o kìí ṣe nínú àwọn tó lọ o. Ọlọ́run tó lè máa fa àwọn ilé iṣẹ́ àpèjúwe fún wọn. Ìyẹn fi hàn pé Mariam àti ìyàwó Firaun wọ́n lọ́lá jù wọ́n lọ. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa ṣe ètò yẹn ní pàdánù ọmọ láyé àti lọ́run. Ọlọ́run ó sì máa ṣe oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.